ẹ̀bà yìí ló mú mi gbà kí ṣe ni lọ mo bọ́ lọ́wọ́ iyán tó mi ṣe fáàrí sí mi ọ̀rọ̀ ẹ̀bà yìí ló mú mi gbà kí ṣe ni lọ ó màmá. ọ̀rọ̀ ẹ̀bà yìí gàmù. èmi fẹ́ fún nítorí ní Hi. bàbá wà ń lè kí ló ń ṣe yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn òkun lọ́hùn kìí ṣe ẹ̀yin odi lẹ́yìn òkun òkè yìí pé ẹkùjọ́ mẹ́ta kan èmi náà ni èmi tí wọ́n ń pè ní làlà koko fẹ̀fẹ̀ koko ògbójúlógún sọ àmọ́ àjẹ́ǹkó gbìn ẹ̀ wọ́n ń pè lọ́rùn kò jẹ́ ó wá mú kókó mú ọ̀tá ránṣẹ́ èmi ọkọ̀ kútelú ọ̀já sí kòtò kárọ̀rùn pẹ̀lẹ́ mo pé wọn ọkọ̀ kútelú kékeré kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣètò èmi náà ni tí gbogbo èèyàn mọ̀ sí Ayọ̀ Ògúnṣínà àmọ́ tẹ̀yìn olólùfẹ́ mi mọ̀ sí pápá lólo mo fẹ́ sọ kí nìkan fún yín máa sọ ní tó wọ́n. tójú ẹlẹ́gbàá ti wà ń gbà yẹn. ọ̀rọ̀ gidi lọ́sọ̀hún ojú ẹlẹ́gbàá gan láyé wà nígbà yẹn. báyọ̀ olówó àmẹ́ bàbá. ṣé ọlọ́run wọn wọ pínpín gbà yẹn àwọn pínpín. tá ń pọ̀ ń gbà yẹn náà bóńfò ni bóńfò máa bá ẹ lọ London ìlú ọba apá ìwòwà ojú báyìí lọ obìnrin náà yọ̀wọ̀ tiẹ̀ kò gbọ́dọ̀ kọjá kò gbọ́dọ̀ bóńfò nù ká ń pè ní bóńfò kankan nù kò gbọ́dọ̀ dorúkún ẹ̀wù tí a bá wọ̀ gbà náà in fact ọ̀pọ̀lọpọ̀ tó bá ń lọ gan láwọn obìnrin ẹ máa sọ pé kẹsì láì bọ́yá torí pé gbòǹbò lórí then àwọn àgbà àwọn alápá labalábá àwọn bùbá obìnrin alápá labalábá tó lọ tó ti yẹrí etí tí ó gùn débi ibi báyìí gbogbo ẹ̀ ló ti wà yẹtuyẹtu ṣẹ̀ṣẹ̀ dé ńgbà yẹn ni wíìgì tẹ́ ń pè wíìgì sí wọn ó gbé borí wá ni tí ó ṣe jẹ̀jẹ̀ títì gbogbo ó ti pẹ́táyé ti ń wá yàyàyàyà pancake ni o kì í ṣe powder pancake là ń kú paná kò sí white powder tó wà òun ni mọ́jú bẹ́ẹ̀ bá ń mu tẹ́ bá lẹ̀ mọ́ bóun bá ṣe ń ràn tẹ́ bá ti ń làágùn sí bẹ́ẹ̀ ni ọmọ yóò mọ̀ pọ̀ sí kì í wá ṣe pé àtíkè ojú nìkan ni owó tó kò sí ọrùn kó lè mọ̀ pé olówó ẹ̀ láti mọ̀ pé àgbèrè látíkè ọrùn tó jí tu tó ẹ̀jẹ̀ kan mọ̀ fẹsẹ̀ lè lẹ̀kẹ́ tó lóyún torí pé àwọn tí máa wọkọ̀ ní mọ̀ kún bẹ́ẹ̀ ni akọ wọn fi ṣe ń gbà ní kò ní bàjẹ́ fún ọ ó sórí rẹ ọmọ ẹ̀ èyí wíìtì bàṣíkúlù lọ́mọ̀ra ó bàṣíkúlù lọ́mọ̀ra à ń kí tí ò fẹ́ gbọ́ o àwọn ènìyàn lókùnrin lùwé à ń kí ojú wọn wèráyé rẹ oníbàṣíkùlù ti ń gbéraga bàṣíkùlù làwọn afúngbà náà tí wọ́n máa bàṣíkù ní inú agolo ló wà o. bàbá white nǹkan ló wà ní sẹ́yìn. lẹ́yìn bàṣíkùlù ẹ mú gálọ́ọ̀nù kì í ṣe gálọ́ọ̀nù yẹn fi rọ́pò kẹrosíìnì gálọ́ọ̀nù ọ̀tọ̀ ní gálọ́ọ̀nù epo kẹrosíìnì ọ̀tọ̀ ní gálọ́ọ̀nù gàrí ọ̀tọ̀ ní ti bẹtiróòlù gálọ́ọ̀nù sìgá gálọ́ọ̀nù lẹ́yìn eléyìn àwọn dọ̀hí ìyókù tó báyìí tẹ bá gba ẹyọ kan báyìí tẹ bá fà báyìí ẹni tí ọba àmọ́ yọ ó fìdí lélẹ̀. bábò bẹ́ẹ̀ ni ìgbọ́wọ́ yẹn mọ dúró tí ń pọ̀ jù. gbà síbẹ̀ gbìṣà. nígbà tí mo dé inú ẹgbẹ́ Ògúndé bàbá jẹ́ ẹnìkan tó nice púpọ̀ nínú àwọn tó torí pé òun nìkan ni gbogbo ayé mọ̀ tó ń ṣeré orí ìtàgé gbà náà bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe ń ṣe ó ń fi rẹ́kọ̀dù lé ara first record ẹ̀ tó kọ́kọ́ ṣe ni mo kọ fún yín ìgbà yẹn eré tó gbajúmọ̀ jù tí gbogbo ayé láìkì yẹn ló ẹ̀ṣẹ̀ compose ẹ̀ tó ń ṣe òun náà ni Yorùbá Ronú so eré yẹn ni mo bá lọ́wọ́ wọn tá a jọ bẹ̀rẹ̀ sí ṣe bàbá ni ó ń ṣe lead role ẹni tó tẹ̀lé bàbá òun ni èkejì oyè òun ló ta bàbá yẹn sí oko ẹrú tó ta gbogbo Yorùbá sí oko ẹrú nígbà náà nù story yẹn so èkejì oyè yẹn lèmi ń ṣe
mo kéré gbà yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún mi ní ọpọlọ láti gbé. Then nǹkan tó jẹ́ kí bàbá láìkí mi jù wípé nígbà tá àgbà yẹn a máa ń ṣe television recording àti ń ṣe rìhásà Yorùbá orin yẹn tá a ti ń fẹ́ gbé lọ sí tọ̀. A wá fẹ́ ṣe play kan wọ́n pè ní ẹyẹ rí. Nínú iṣẹ́ yẹn ẹni tó jẹ́ tó máa play lead role ó jẹ́ àgbàlagbà àgbẹ̀ tó ṣe iṣẹ́ pé àwa tàdé ìgbà lọ́dọ̀ bàbá medium age ni gbogbo wa kò sárúgbó rẹpẹtẹ kan bẹ́ẹ̀ bàbá nìkan ló jẹ́ pé ó ti di géńdé gbà náà. So wọ́n á lè mi máa ṣe páàtì yẹn torí gbogbo eré tá a bá fẹ́ ṣe èmi máa ń ṣe stand in fún bàbá ò kì í ráàyè láti bá a ṣe rìhásà so gbogbo páàtì tó bá máa ṣe máa stand in fún bàbá so tí n bá ṣe ti bàbá tán èyí tó bá jẹ́ tèmi gangan wọ́n á ṣàlàyé fún mi màá tún ṣe máa ṣe stand in fún bàbá tán wọ́n á ní same báyìí ni máa ṣe nígbà dẹ̀ ṣe rìhásà tán àwa ti dé tẹlifíṣàn ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi pàtàkì nígbà yẹn oní Fẹ́mi Phillips ọkọ ìyá Rainbow is my tight friend. So àjọ wa àti lọ sí yàrá tá a ti máa múra àti lọ change a máa ń wo ẹ̀gbẹ́ ògiri mo fọ́ kan ẹ̀gbẹ́ ògiri wọn báyìí mo rí pé ó funfun máa fi ra ẹ̀gbẹ́ ojú mi báyìí ó funfun mo wo glass àgbàlagbà máa ń hewu ni ó ní bẹ́ẹ̀ ni bá mi fi ṣe gbogbo ẹ̀gbẹ́ ojú mi ó ṣẹ̀yìn wọ́n á mú èmi fúnra máa mú ògiri yẹn mo fọwọ́ nù ọ̀dà tán fi kún kíní ibi táwa yẹn ni máa fi ṣojú mo ṣe gbogbo ẹ̀ mo kó gbogbo ẹ̀. Mo dẹ̀ ní kòkò kan nígbà náà ìkòkò alámọ̀ ni la máa ń ra mo máa fi ń ṣeré tí n bá fẹ́ mu sìgá máa fẹ́ imitate bàbá mi máa ń já kíní ẹ̀ sínú ẹ̀ máa fi mo ṣe gbé wọrí stage ni pé alẹ́ dẹ̀ ni torí bẹ́ẹ̀ bá ṣe ń ṣe náà máa wò ń gbòòrò kì í ṣe pé ayé recording bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ní studio náà máa wò ń gbòòrò. So bàbá ti múra gbogbo everybody ti ṣe wọ́n ti ń gbà pé ká máa bọ̀ ó ti kú 5 minutes tá máa bẹ̀rẹ̀ o ká wá sí kámẹ́rà rẹ̀ àzá o mo ti á change máa wá igi kan nínú igi tí wọ́n fi ń ṣe decoration nínú ibẹ̀ máa ń tẹ̀pá lọ. Mo dẹnu géètì pé kí n wọlé ní àwọn òyìnbó dẹ̀ ni wọ́n handle kámẹ́rà nígbà náà kì í ṣe àwa Yorùbá yẹn pé ìgbà yẹn kámẹ́rà gbàǹgbà báyìí. No, I'm one of the artists. I said, get out. Ní ìyá bá gbọ́ ní kí ló dé? Wọ́n ní look at this man. Is it part of you? Ìyé wá dúró báyìí. Ǹgbọ́ kí ni ìwọ̀kẹ́rẹ̀ wà mí? Mo lé mi ní mọ́. Ìwọ mo lé mi ní mọ́. Mo lé mi ní. Wọ́n ẹ̀sẹ̀ àwọ̀ mi rà. Ayọ̀ mo ní ma ló bá bú ẹ̀rìn. Bàbá ìyẹn ògúnlẹ̀ ló gbé yẹn. Bàbá yẹn mọ̀ bọ̀ wọ́n ní ẹ̀kẹ́dẹ̀ wọ ayọ̀ o. Wọ́n ní kí n máa bọ̀ wájú wa. Mo á ṣe kújẹkújẹ dé kíní ló bá bú ẹ̀rìn ní kàkàkàkà ẹ̀kẹ́dẹ̀ wa ayọ̀kẹ́ ó má kẹ̀dẹ̀ ti darúgbó ayọ̀ arúgbó orúkọ ẹni mo ń jẹ́ tí mo fi kó lọ́dọ̀ Ògòdè gbà mo ara pàmbúlábùlà lẹ́ ń pè sí wọ́n ń pè ní cabin biscuit ẹ̀yìn ẹ̀kúpa báyìí ni biscuit yẹn gbàgbàgbà báyìí ni mo dẹ̀ ra bọ́tà mo fi sí mo dẹ̀ fi 1 guinea lé lórí máa kọjá lọ sílé gba mo délé. bisikíìtì lẹ́ra láti Èkó lọ sí bisikíìtì. nbo náà ti ń tà ń gbà náà lẹ́yìn Èkó àti Ìbàdàn kí ló fẹ́ rà bọ́ọ̀bù ara pín ní ó dé Ìbàdàn láti Iléṣà ó dé Ìbàdàn láti Àkúrẹ́ ó wà Ìbàdàn tí ó bá ra aṣọ ọdún ẹ̀ dé Ìbàdàn kẹ́ tó ra aṣọ ọdún bí bẹ́ẹ̀ kọ́ ni Ìjẹ̀ṣà tó tọ̀nù ni wọ́n rà fún yín nígbà mo join group wọn àwọn tí mo bá ń bẹ̀ wọ́n pọ̀ tó jẹ́ comedians ṣùgbọ́n tí ìràwọ̀ wọn ò jáde lẹ́yìn Ajímọ́jàsà tó jọ̀gá wọn Jacob wà ń bẹ̀ Adẹ́rìpọ̀pọ̀ wà ń bẹ̀ Jẹ́gẹ́dẹ́ wà ń bẹ̀ tí gbogbo yín mọ̀ sí Awòràwọ̀ Olóyè Àjèrè Bàbá Ẹlẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ Ìyá Ìjẹ̀bú wà ń bẹ̀ Arígbábuwó wà ń bẹ̀ Arígbábù ìyẹn ẹ̀rín lásán ló máa ń rìn tiẹ̀ gbogbo yín ẹ̀ ti wọ́ pátápátá ó ti wò lọ́pọ̀ kú láàrin gbogbo wọn yẹn so bó bá wọn lọ rẹpẹtẹ àwọn ẹkùn ni mo bá ń bì yìí àmọ́ ààfin Ìtọ́jà ká mọ́ mọ̀ pé òun ni máa sọ pé èmi ò ní ká má ṣiṣẹ́ tí yín o àmọ́ tí bá fẹ́ bẹ̀rẹ̀
ní tó bá jẹ́ sin tèmi ẹ fún mi mo mọ mo ṣe máa kọ́ mi màá mú jẹ mo rí pé lẹ́yìn ìgbà tí mo ti study wọn mo rí pé Jacob ó ní ọ̀pọ̀lọpọ̀ òun ni máa fi ń pè ara mi nínú iṣẹ́ wọn yẹn so the first play tí mo kọ́ ṣe ni pé mo introduce ara mi sáráyé ibẹ̀ ni mo ti kọ́kọ́ kọrin mo fẹ́ sọ kíni kan fún yín máa sọ nìṣó mo fẹ́ sọ kíni kan fún yín máa sọ nìṣó.